ẹ̀dùn ọkàn tí mo máa ń ní lọ́pọ̀ ìgbà ni pé èmi ò mọ ohun tílẹ̀ Yorùbá ò bí fún wa nígbà tí ewé àtegbò táwọn baba ńlá baba wa ń lò tá a bá ti pa tán. Bẹ́ẹ̀ bá ṣàkíyèsí àwọn ilé tí wọ́n ń kọ́ káàkiri lónìí yóò nira kẹ́ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ewé àtegbò tó wúlò fún wa lẹ́bàá lémọ́ torí gbogbo ẹ̀ ni wọ́n ti kọ́lé síbẹ̀. So ibí yìí a fẹ́ fi gbin àwọn ewé egbò bẹ́ẹ̀ ṣe rí bó ṣe tóbi lọ yìí. torí ẹ̀ lẹ ṣe múlé tí ó dò. Ó gbọ́dọ̀ mọ tutù àmọ́mọ́ ni ó wà strategical bẹ́ẹ̀ ni a lè mọ romi nítòsí láti fi bomi rin ó gbọ́dọ̀ mọ tutù gbogbo nǹkan mọ̀ ń lò on a daily basis bẹ́ẹ̀ dọ́jà ní ìsìnkú ẹ fẹ́ ra taare tutù ẹ lè mọ̀ rí. a lè rí. bẹ́ẹ̀ dọ́jà pé ẹ fẹ́ ra ewé ọ̀wọ̀ tútù ẹ ní rí. ẹ lè rí. gbígbẹ ni tútù la dẹ̀ máa ń nílò jù ló máa ń wà very effective. ṣẹ́rí bí Akíntọ́lá ṣe wà yìí bí èèyàn bá ní sport lára tó àwọn sport tí wọ́n bá àwọ̀ jẹ́ yẹn ẹ mú bó ṣe wà yìí ẹ gbó dáadáa tẹ bá ti gbó tán ẹ má fomi sí o omi tó bá yọ lára ẹ̀ náà ní kẹ́ lò ẹ mú ọtí ẹ lè ra fẹnu já sachet ẹyọ kan ẹ tẹ̀ sí ẹ tẹ̀ pupa díẹ̀ sí ẹ má fi ra gbogbo ara yín. Yorùbá Gidi TV. ẹ̀dùn ọkàn tí mo máa ń ní lọ́pọ̀ ìgbà ni pé èmi ò mọ ohun tílẹ̀ Yorùbá ò bí fún wa nígbà tí ewé àtegbò táwọn baba ńlá baba wa ń lò tá a bá ti pa tán. Bẹ́ẹ̀ bá ṣàkíyèsí àwọn ilé tí wọ́n ń kọ́ káàkiri lónìí yóò nira kẹ́ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ewé àtegbò tó wúlò fún wa lẹ́bàá lémọ́ torí gbogbo ẹ̀ ni wọ́n ti kọ́lé síbẹ̀ wọ́n kọ́lé nìkan wọ́n lẹ̀ tiles wọ́n ṣe interlocking wọ́n á tún tẹ́ láìlọ̀ ńlẹ̀ wọ́n á pa yanyan ẹ̀dẹ̀ wá wò èmi ò sọ pé aburú wà nù ká advance èmi ò sọ pé aburú wà nù ká gbéra kó ní level tá a wà ńgbà kan bọ́ sí level tuntun ṣùgbọ́n bí ó ṣe ní advantage tó jẹ́ pé à ń bọ́ sí rẹ́ẹ̀mù míì tínú wa ń dùn pé ilé wa ló rẹwà tó yìí ọ̀làjú dé o náà ló ní ibi tó ti ń fìyà jẹ wá torí ṣe ló ń dàbí ìgbà tí a ti ń sọ lẹ́nu tá à ń sọ àpò ìyàkọ́ ẹ wo irú bí tá a wà yìí nìsín àwọn ewé kan wà tá a lè rí ń bì tó jẹ́ pé a lè rí níbì kankan ní gbogbo Ọ̀yọ́ state yìí pàápàá jùlọ nínú ibi táwọn èèyàn ń pè ní ìgboro ẹ wá wo oògùn òyìnbó ń sìn ó ti wọ́n tààrà gidi. ok bí oògùn òyìnbó ṣe wá wọ́n yẹn oògùn tó jẹ́ tiwa yìí náà tó jẹ́ àgbo tá à ń ṣe yìí náà òun náà ti wọ́n ìbéèrè táwọn èèyàn wa máa ń bi wá lọ́pọ̀ ìgbà tó bá pè wá pé a fẹ́ ra kíní kan ṣé bá gbo ni wọ́n ò ní ṣe bá gbo ni èsì tèmi máa ń fún wọn ni pé excuse bẹ́ẹ̀ bá ní lẹ́ǹkùlé yín ẹjúwe lé yín kémi wa mọ̀ ẹja ń bẹ̀ yóò fi ro èmi náà lọ́rùn ni kò wù mí kó jẹ́ pé ok ń bọ̀ ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan ń bọ̀ ẹ wo eléyìí nìsín ẹ wo eléyìí nìsín. Akíntọ́lá rèé. Akíntọ́lá rèé. mo wá ládùúgbò kan. ẹ lè rí. Lábẹ́òkúta mi ò rí. ẹ lè rí ṣe rí bí Akíntọ́lá ṣe wà yìí. ó ti ń kú lọ. iṣẹ́ tí Akíntọ́lá lè ṣe tí n bá gbàgbé tèmi mọ̀ yóò tó 100 lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ni lóríṣiríṣiríṣi ìwòsàn ìdáǹdè tẹ̀mí ìtúsílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe wá rí bá Akíntọ́lá ṣe yẹ̀yẹ́ ńgbà kan tó jẹ́ pé lẹ́kùnlé kálukú báyìí Akíntọ́lá àmọ́ ró dànù. bẹ́ẹ̀ni. ló ṣe jẹ́ pé bó ṣe wà ní ìsìn ní 2024 tá a wà yìí ó lójú àdúgbò tẹ́ ti lè bá. bá a bá sì ṣọ́ra nígbò bá yá àní rí mọ́ rárá. mélòó ẹ̀ lẹ́rí ń bì lẹ́yìn ibi tí mo ti jà yìí bóyá tá a bá tún wọnú lọ lọ́hùn bó ṣe wà káàkiri bẹ́ẹ̀ náà ni ewé yìí náà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ewé ìwòsàn. ìgbàrú leléyìí. ìgbàrú rèé tí ó bá tó tá a bá fi máa rọ́dún 10 sí 11 síbi tá a wà yìí tí kì í bá ṣe pé ọgbọ́n tá a gbé kalẹ̀ lórí ibi tá a jọ wà yìí ní ìsìn bí bẹ́ẹ̀ kọ́ tá a bá fi máa rọ́dún 10 irú ìgbàrú yìí wọ́n ti wó dànù ló dá ó ń bo títì lórí ìwì wọ́n ti yọ dànù àní rí mọ́ gbogbo iṣẹ́ tó wá ń ṣe àwọn èèyàn àmọ́ ní kò sí oògùn ẹ̀ wà ọ̀nà àti rí ṣe ló lè ló fi jẹ́ pé tẹ bá sọ pé àgbo fẹ́ lómi èlò lágbo yìí tẹ ní 300,000 èlò lágbo yìí tẹ ní 500,000 ní ṣe bá gbo lásán ni màá ní tó bá wù lẹ́ẹ̀kún lẹ́yìn ẹ sọ ẹ̀jẹ̀ mi wá kà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ewé mo máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà á lọ as far as Kaduna láwọn ewé ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n tó jẹ́ pé ńgbà tó jẹ́ pé àwa ò kí ẹ̀ ń pa agriculture àwọn yẹn mú agriculture ní ọ̀kúnkúndùn àwa èyí táwa mú bí tó jẹ wá lógún jù ní entertainment àwa la ní Wizkid àwa la ní Davido àwọn yẹn náà làlùbọ́sà ní rẹ ní gbogbo nǹkan tẹ́nu ń jẹ so àwọn ewé mi wà tó jẹ́ pé á go as far as Kaduna North ká tó rí wọn tí n bá wá kúrò ní Ìbàdàn
tí mo lọ Kaduna tí mo tún dé Kaduna tí mo ní láti máa tíìpù àwọn èèyàn kí n tó rí ewé tí mò ń wá ṣé ń wá gbé dé Ìbàdàn padà ẹ wà ní kí n ṣe tán kí n lose ni kò possible tá a bá ṣe á wojú owó á calculate ẹ̀ á wàá fi èrè lé lórí á yọwọ́ mọ́tò á yọwọ́ èròjà tá a lò àwa náà wá wò pé àwa náà ta tiẹ̀ ṣe wàhálà bó ṣe 5,000 káwa náà fi mu minerals káwa náà lè mọ̀ pa à ń ṣiṣẹ́. pé èrè tèmi náà rí rèé lẹ́yìn ìlágùn yìí. ìlágùn ẹ wo diabetes tẹ́ ń wò yẹn ọ̀pọ̀ òní kò ní treatment kò ní cure wọ́n ń sọrú ẹ̀ létí tèmi torí àti cure mi ìmọ̀ bóyá gbé àwọn fáìlì wá láti ọ́fíìsì àti cure mi ò lè ka iye èèyàn a rí àwọn èèyàn tí wọ́n ifá kò sí táìmù mọ́ torí pé àwọn èèyàn ń rà ń sìn wọ́n tún ń tún rà àwọn èèyàn ń rà wọ́n ń sọra wọn di alágbàtà tiwa pé in fact I'm surprised mo fẹ́ mọ̀ bá yín tà. pé àwọn àìsàn tá à ń pè ní ìtọ̀ ṣúgà yìí tọ́pọ̀lọpọ̀ rò pé kéèyàn kàn ra mọ́ manage ẹ̀ ìyẹn lè mú kúrò lágọ̀ọ́ ara pátá yẹn. òyìnbó gan náà lè mú kúrò ṣùgbọ́n wọ́n mọ ń tán ṣe lára ọ̀nà táwọn fi ń generate revenue òun ni pharmaceutical industry wà ní abroad wọ́n ń fi pharmaceutical industry wọn jókè rárá ó dàbí oil and gas tiwa náà Nàìjíríà ní báwa náà ṣe kí n fi jókè bẹ́ẹ̀ làwọn náà ṣe kí n fi pharmaceutical industry wọn jókè wọ́n ní treatment tó lè cure ẹ̀bọ̀ wọn ní fún yín torí ńgbà tẹ́ bá àwọn náà máa fún yín ní mídìmídì jẹ wọ́n mọ̀ọ́mọ̀ ni wọ́n fa yín lórí tán wọ́n á bá yín fọ̀dà kún. wọ́n á tiẹ̀ tún wá jẹ́ ká tètè bẹ̀rẹ̀ láti kékeré àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ wa. wọ́n ti nígbà tẹ́ bá sọ pé ọmọ 25 ó nítọ̀ ṣúgà kí ló jẹ bó ló ṣe ṣẹlẹ̀ ọmọ 25 ní cholesterol ọmọ 25 ní high blood pressure bùkátà kí ló ní ti ń ronú ẹ̀ ọmọ 25 ní hepatitis B ẹ wá ní ẹ lè treat ẹ kó cure what do you mean wọ́n lè treat ẹ̀ wọ́n lè cure ẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ kẹ́ wá máa dá owó yẹn fáwọn lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ ni báwọn ṣe maintain economy wọn nìyẹn ṣùgbọ́n àwa olójú ni ò ní gbójú ẹ̀ lẹ́kítà lùbọ̀wọ̀ àwa àti àwọn èèyàn tán gbàgbọ́ nù tewétegbò ìwòsàn Yorùbá àwọn ni wọ́n ní dákẹ́ láti lè jẹ́ pé kí wọ́n kàn sí wa àwa ní ojútùú gbé wa àwa ní ìlànà ojútùú òǹrè ẹnìkan ló lélẹ́yìí kó tó di pa àwa bí tí mo fi yà síbí ẹ rí i pé fún ti diabetes nìyẹn pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọ̀dẹ̀ lè lo jẹyọ kan yẹn lọ tó fi máa lọ pátápátá kì í ṣe cure kì í ṣe management. ara wọn aya yanyan wọn làlàáfíà yanyan ẹyọ kan ni pé a fún wọn ní kìlọ̀ tẹ́ ẹ bá ti lò ó tó bá ti tára yín bá ti yá yanyan àwọn nǹkan báyìí ni ẹ mọ̀ ṣe mọ́ tí wọn ò bá ti ṣe àbá ó ti parí ṣùgbọ́n tí wọ́n bá ń padà á ṣe wọ́n lè padà wá túnra o ṣùgbọ́n tó o bá ti ṣàwọn nǹkan tá a ní kán má ṣe yẹn ìfọ̀kànbalẹ̀ ni treatment kí ọ̀ lè léyìí kì í ṣe management ìyẹn nìkan kọ́ ẹ wo eléyìí náà bó ṣe wà yìí. kí ló kọ tiẹ̀. hepatitis rèé jẹ̀dọ̀jẹ̀dọ̀ ṣe rí ẹ̀rẹ́ lómi wọ́n sọ pé ó ní chronic typhoid jẹ̀dọ̀jẹ̀dọ̀ lè fà á torí pé tí ẹ̀dọ̀ yẹn tó bá ti lu àwọn oúnjẹ tó yẹ kó gba rẹ̀ kọjá tó dàbí ìdọ̀tí tó yẹ ó lọ lé èémí tó yẹ kí èèyàn lọ ṣu sí toilet yóò wá wọnú liver tó bá dẹ̀ ti wọnú liver báyìí tó bá ti kó sínú liver ìdọ̀tí tó yẹ ó lọ lé gá tó wá wọnú ẹ̀dọ̀ èèyàn yóò mí ìsìmọ́ nǹkan mi lẹ́ẹ̀fi gbọ́ pẹ́ lómi ní chronic typhoid kò sí bó ṣe lè treat ẹ̀ tó ẹnikẹ́ni yẹn kọ́kọ́ lọ ṣe viral load test kó lọ ṣe hepatitis B test tó bá ṣe yóò rí mbẹ reading dẹ̀ làwọn virus yẹn wọ́n dẹ̀ máa ń jẹ ẹ̀dọ̀ ni tó bá ti ń grow wẹ́rẹ́wẹ́rẹ́ eléyìí á neutralize á sọ di 000. ewé àtegbò lásán pọ́nbélé kò ní nǹkan kan nú ti hepatitis lè rí yẹn. another thing tí mo tún fẹ́ kẹ́ mọ̀ ni pé ẹ worú ṣé mọ̀ pé téèyàn bá ń lo oògùn diabetes tó jẹ́ oògùn òyìnbó ó máa ń cause ED tó lóyìnbó ń pè ní erectile dysfunction. Side effect ara side effect tiẹ̀ nìyẹn ẹ kọjá àwọn ará àdúgbò wa lu ara side effect téèyàn bá ń lo oògùn òyìnbó láti fi manage diabetes ara side effect tiẹ̀ ni pé èèyàn á ní erectile dysfunction ọmọkùnrin ò ní lè ṣe dáadáa obìnrin náà ó gbẹ fúrúfúrú yóò máa ṣàkóbá fún nǹkan ọmọkùnrin. yóò máa ṣàkóbá fún nǹkan ọmọkùnrin ẹ lọ béèrè ẹ wádìí gbogbo ẹni tó bá ní ìtọ̀ ṣúgà tó bá ń lo oògùn òyìnbó láti fi manage ẹ wọn lè Kawasaki dáadáa wọn ní lè ṣe dáadáa lórí bẹ́ẹ̀. wọn ní lè chanchirichi. wọn ní lè ṣe dáadáa kì í ṣe fault wọn o side effect ti oògùn òyìnbó tó fi manage diabetes àti high blood pressure ni. bó wà ní tàgbó sì jẹ́ òun ò ní side effect ṣèbọ́ lọ́run ló ṣe
ẹ mọ̀ púpọ̀ nú àwọn oògùn òyìnbó yẹn wọ́n ń fi àwọn nǹkan kan sí tó jẹ́ pé yóò gbà kan lọ́wọ́ èèyàn yóò fún yàn kan ni ṣùgbọ́n oògùn tiwantiwa yìí òun yìí ṣe bẹ́ẹ̀ òun máa treat ẹ bó ṣe yẹ kó treat ẹ àti high blood pressure ni o ṣẹ́ẹ̀dẹ̀ rí high blood pressure àti ìtọ̀ ṣúgà diabetes àwọn méjèèjì ìbejì ni wọ́n jọ rìn pọ̀ ni kò jìnnà téèyàn bá ti ní diabetes high blood pressure ò jìnnà sí now tẹ́ ẹ bá wá rẹ̀ ń tó ní irú ìta ń sọ̀rọ̀ ẹ̀ yẹn Jagunlabi rè fẹ́ni tó bá ní erectile dysfunction tí ò bá lè ṣe ọkùnrin tí ò bá ní agbára mọ́ láti lè ṣe bó ṣe yóò ṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí ó kájú ẹ̀ dáadáa Jagunlabi ni ẹni yẹn need. mo máa ń tẹnu mọ́ tí n bá fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí tọ̀dọ̀ mi lè máa ń sábà ń gbé jáde mímu èmi náà mú un bẹ́ẹ̀ kì í ṣe nǹkan kan kò sí kẹ́míkà ń bẹ̀ natural ni 100%. Jagunlabi ni ìjọkùnrin ó lè jagun takuntakun dáadáa bó ṣe tó àti bó ti yẹ gbogbo èèyàn ló wá ní ìdí immune booster. gbogbo èèyàn pátá àtò ní àrùn kan o àtò lárùn kankan o gbogbo èèyàn ló ní ìdí immune booster torí ẹ wo bí tí immunity wa bá low kò sọgbọ́n tá a lè ta sí ìyìn téèyàn bá jẹ ò ní yọ lára oògùn téèyàn bá lò ò ní ṣiṣẹ́ ọgbọ́n nǹkan téèyàn bá ṣe ò ní work torí pé immunity ti low èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kí immunity high tí immunity bá high tán gbogbo ohun tẹ́ bá gbé sínú ara yẹn 100 á máa ṣiṣẹ́ lónìí so la fi ṣe immune booster yìí gbogbo ẹ̀ pátápátá 100% ni kò sí yo powder ni tá a lọ tó di powder egbòogi tá a ṣàjọ ewé egbò bí irú eléyìí tá a ṣàjọ tó dẹ̀ gbẹ tá a dẹ̀ lọ la fi rọ́ sínú ọ̀rá yìí now èyí tó wá ń ṣiṣẹ́ fún àrùn béèyàn bá ní àrùn kankan mi mọ bí àrùn yẹn ṣe le tó láyé tó bá ti yàtọ̀ sí HIV tí kì í bá ti ṣe HIV kílà tí ó jẹ́ ti ẹ̀rí ipa ti kọ́ sí lára gbogbo àwọn tí ń parí ẹlòmíì ní chronic yeast infection CYI la máa ń pè é ẹni tó bá nírú ẹ̀ oògùn òyìnbó ràn tó bá fẹ́ ní mò ń parọ́ ẹ lọ fògùn òyìnbó treat ẹ kẹ́ wá padà wá fún mi review kò ràn mo ní a lot of patients kó àwọn fáìlì yẹn wá bóyá ọjọ́ tẹ́ bá láǹfààní àti wá sọ́fíìsì wa tẹ́ máa fi hàn yín fáìlì àwọn tá à ń treat àtàwọn tá a ti dúpẹ́ lórí wọn gbogbo ẹ̀ la tò síbẹ̀ bẹ́ẹ̀ ni so àwọn ọ̀pọ̀ àwọn tá a dẹ̀ ń treat tán ní irú àwọn infection báyìí wọ́n ti gbìyànjú oògùn òyìnbó rẹpẹtẹ tí ò ṣiṣẹ́ wọ́n padà wá ra kílà yìí òun ló máa ṣiṣẹ́ fún powder ni kò fi nǹkan kan ṣe èèyàn Jago eléyìí náà tẹ̀dẹ̀ ń wò yìí àwọn boys àtàwọn dáàdì náà ní fire down leléyìí ti bí tí ọ̀rẹ́ yín yẹn rà ṣáná kan lẹ̀ ò nìyẹn fire down rèé fire down ni tó dẹ̀ jẹ́ pé bó ṣe wà yìí oh god mi ò fẹ́ mọ̀ kò dẹ̀ ní side effect òun yàtọ̀ sí gbogbo àwọn alọ́ra mu ẹ mọ̀ já mu kankan kò ẹ̀rí tẹ́ bá wò dáadáa ewé àtegbò nìkan pọ́nbélé ni agbọ́nmú rèé ó rèé ṣé ẹ ti rí báyìí ẹ̀rọ lọ́hùn. ewé àtegbò pọ́nbélé nìkan ni ṣẹ́rí tí ò ní jí ó ṣiṣẹ́ fún mi ní ìsìn nítorí pé mi ò lò bó ṣe yẹ ká lò ó mo kàn mọ̀ọ́mọ̀ fi sẹ́nu lójú gbogbo yín kẹ́ ẹ lè rí n tà ń tà kọ́ là ń jẹ kì í ṣòwe tèmi téèyàn bá fẹ́ lò ó nílànà ṣé bá ti lò ó wà lára ẹ ó rèé gbogbo ẹ̀rí lára ẹ bẹ́ẹ̀ ni tẹ́ bá ti tẹ̀lé ìlànà yẹn ó ti rọrùn 40 to 30 minutes sígbà tẹ́ bá ń retí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ọmọ tẹ́ ń retí tó ti jánu sí yín ó ní kẹ́ gbé fire down lura kẹ́ wá máa fi Jagunlabi tì láràárọ̀ kẹ́ wá fún mi review. torí pé ní ìtara láti rí dájú wípé àwọn àìsàn burúkú tí ń ṣe àwọn èèyàn níran yìí a gbọ́dọ̀ lo ewé àtegbò ilẹ̀ wa láti fi gbógun tì í ká sì ṣẹ́gun ẹ̀. bẹ́ẹ̀ni ṣé torí ẹ̀ lẹ ṣe wá ṣètò bí ẹ ṣàlàyé bíbí ti jẹ́ fún ayé. ẹ ṣe rí gbogbo bí tẹ̀ ń wò yìí iléeṣẹ́ di Yorùbá Remedy ló rà iléeṣẹ́ mi iléeṣẹ́ wa torí gbogbo wa la jọ ní ṣé bí mo ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ àwọn èèyàn ló tún máa ń pè mí tán tún máa ń fún mi ní ìmọ̀ ni mo ṣe máa ń pè ní iléeṣẹ́ wa àwa la rà á ìdí tá a dẹ̀ fi rà á rèé o kò sí méjì àfi kọ́lé bó ṣe wà yìí a fẹ́ fi máa gbin àwọn nǹkan tewétegbò ìṣẹ̀ǹbáyé tó ti kú táàrí mọ́ nínú àkáǹtì wọ́n kọ síbẹ̀ pé ewé igbá ewé àwo ewé kòkó bàbá sásùn ewé igbá ewé àwo yẹn wọn ò sọ fún wa pé ká lọ lo gbígbẹ n tó sọ fún wa ni pé ká lo tútù ṣùgbọ́n lóde òní ní tí òjò pọ̀lọpọ̀ ń tẹ̀ ń rà ó ṣiṣẹ́ ni pé àwọn tẹ́ lọ́ rà lọ́wọ́ wọn gbígbẹ ni wọ́n ń lò
ewé gbígbẹ lọ́pọ̀lọpọ̀ wọn lò. Táwọn bàbá yẹn bá fẹ́ kẹ́ ẹ lo gbígbẹ wọn ti kọ́ síbẹ̀. Ewé igbá gbígbẹ, ewé kòkó gbígbẹ, tí wọn ò bá ti kọ gbígbẹ sí tútù ni wọ́n fẹ́ kẹ́ ẹ lò. Ṣùgbọ́n bo láti rí tútù yẹn kò sí. Bẹ́ẹ̀ dé gbogbo àwọn ọjà tán ti ń ta nǹkan ṣẹ̀ǹbáyé gan ní Èkó, ní Ìbàdàn, l'Ábẹ́òkúta, ẹlẹ́fẹ́ ewé igbá wọn ní ò sí tútù. Kò lè sí yọ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Torí pé kò síbi tí wọ́n ti lè ríra lóòjọ́. Tíbi tán bá ti lè ríra lóòjọ́ bá wà ní kò lè bàjẹ́. Ṣé tí mo fẹ́ lò lónìí? Ṣèbí ń lọ ọbẹ̀ ń lọ rà ń sì lò ó ti parí. Ìdí nìyẹn tá a fi ra lẹ̀ yìí bó ṣe pọ̀ tó yìí. A fẹ́ fi gbin àwọn nǹkan ṣẹ̀ǹbáyé táwọn èèyàn ò lè wá máa rà lóòjọ́. Àwa náà tá à ń ṣàgbo fúnra wa, àwọn ìlú ewé gbígbẹ lọ́dọ̀ wa ó wà lára nǹkan tí àgbo wa fi wọ́n. Ẹlòmíì ò sọ pé diabetes yín tẹ́ pè ní kíní kan 1000 yẹn iye kan là ń rà ń bì kan mà ní ẹ lọ́ọ́ rà ń bẹ̀ ma. Ńgbẹ̀ bára mẹ́ta bíi mẹ́rin bẹ̀ tí ò bá mu ẹ̀bẹ̀ padà tó wá rẹ ẹlẹ́yọ kan tiwa yìí náà tí ó padà ṣiṣẹ́. Tútù là wà ń lò, stress yẹn dẹ̀ pọ̀ ká tó rí. So ibí yìí a fẹ́ fi gbin àwọn ewé egbò bẹ́ẹ̀ ṣe rí bó ṣe tóbi lọ yìí. Torí ẹ̀ lẹ ṣe múlé tí ó dò. Ó gbọ́dọ̀ mọ tutù. Àmọ́mọ́ ni ó wà strategical. Bẹ́ẹ̀ ni a lè mọ rómi nítòsí láti fi bomi rin. Ó gbọ́dọ̀ mọ tutù. Gbogbo nǹkan máa ń lò on a daily basis. Bẹ́ẹ̀ dọ́jà ní ìsìnkú ẹ fẹ́ ra taare tútù ẹ lè mọ̀ rí. A lè rí. Bẹ́ẹ̀ dọ́jà pé ẹ fẹ́ ra ewé ọ̀wọ̀ tútù ẹ ní rí. Ẹ lè rí. Gbígbẹ ni tútù la dẹ̀ máa ń nílò jù ló máa ń wà very effective. A máa gbin gbogbo ẹ̀ síbi pátá tó jẹ́ pé ń bá nílò ẹ̀ yóò wá lóòjọ́ yóò ra tí ó rà yóò sì mọ̀ lọ. Ìdí tá a fi ra lẹ̀ yìí nìyẹn o. Òun ló jẹ́ ní kẹ́ wá wò lónìí. Pé gan ni a fi jí. Ìròyìn ò tá fojú bá. Ìgbésẹ̀ tó dáa lẹ gbé. Ó dáa gan, inú mi sì dùn sí. So ẹni tó bá wá ọ̀pọ̀ àwọn èèyàn máa ń kíní kan wà tó ń pè ní shares. Ẹlòmíì náà jẹ́ ní tó nífẹ̀ẹ́ àṣà àti ṣe Yorùbá tí ó sọ pé òkè nǹkan mélòó lẹ fẹ́ gbìn? Nǹkan ogún la fẹ́ gbìn nínú ogún yẹn èmi mẹ́yọ kan. Ẹni yẹn ni ó finance ẹ̀, ẹni yẹn ni ó take care ẹ̀. Nígbà tí èrè ẹ̀ bá dé òun náà ló lè rí ẹ̀. Àwa ó provide ilẹ̀ rẹ̀ kò sí ní ta fẹ́ bí àwa máa fún wọn lọ́fẹ̀ẹ́. Níwọ̀n ìgbà tó bá yẹ jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ nǹkan Yorùbá lọ́kàn ni. Ṣùgbọ́n gbogbo nǹkan fẹ́ gbìn àwọn tí ó bójútó àwọn náà mọ̀ yanjú apá abẹ yẹn ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn àwa gangan fúnra wa àwa náà ń fẹ́ gbìn nǹkan síbí. A dẹ̀ máa mójútó a máa rí dájú pé a ṣe dáadáa tó máa neat everybody á lè wá tẹrú tọmọ tí olórí tẹrú ẹ̀yìn wá ń wà mọ́ra àwọn nǹkan ewé àtegbò tí ó jẹ́ fresh one tá à níṣẹ́ mọ́ lọ Òkè Ògùn ẹlẹ́kọ̀ọ́ kan mọ́ lọ Kaduna Ògbómọ̀ṣọ́ láti lọ wá yóò rọrùn fún wa láti rí níbí báyìí. Ẹ sáré náwó sí bí ewé méjì kan tàbí rẹ́mẹ́dì bíi méjì bá a lè lò. Àní délé ikú. Délé kinní kan là bá kinní kan. Ká má borí ó wá lè gbẹ ó rè. Ṣẹ́rí ewé tẹ̀ ń wò yìí. Ewé ẹ jẹ́ n fi ràn mú. Ṣé ẹ déwé mọ̀? Ewé tẹ̀ ń wò yìí ewé ṣépèlébà ní Yorùbá máa ń pè. Ṣépèlébà. Bẹ́ẹ̀ ni malaria tẹ̀ ń wò yẹn bó ṣe lágbára tó tí malaria bá dijú tán ewé yìí téèyàn bá wá rí èyí lójú ibi téèyàn ti lè rí o. Èmi gan ò lè sọ ọdún tí mo ti fojú kan gbẹ̀yìn tá a bá nílò ẹ̀ a máa ń wà lọ káàkiri tá a máa rìn kiri ní 2, 3, 4, 5 days a lè má rí. Ara wàhálà tí mò ń sọ tó jẹ́ ká gbóná wọn nìyẹn. Náà tá a bá rí ewé ṣépèlébà yìí ṣé ẹ rí ọ̀tọ̀ níṣẹ́ tí rúùtù ẹ̀ yìí gbòǹgbò díẹ̀ yìí ọ̀tọ̀ níṣẹ́ tó ń ṣe. Òun náà tún níṣẹ́ tiẹ̀. Òun náà níṣẹ́ tiẹ̀ lọ́tọ̀. Ṣé ẹ dẹ̀ rí ewé ara ẹ̀ yìí náà òun náà níṣẹ́ tó náà ń ṣe. Iṣẹ́ tó ewé ara ẹ̀ ń ṣe ni pé tẹ́ ẹ bá hàn jáde ẹ kó sínú kẹ́ ẹ gbó ẹ lè mọ́ fomi sí ẹ kàn gbó bẹ́ẹ̀. Toró nǹkan lómi. Omi tó bá jáde lára ẹ̀ bó ṣe wà yìí omi tó bá jáde lára ewé ṣépèlébà yìí ẹ kàn rọra ta epo tíntín kẹ́ ẹ fi míì sí ẹ wá rọra mú bó bá ṣe wò ó kéré tó ẹ mú ibà yẹn tó bá ṣe ti ń dà yín láàmú tó ti dàbí ẹni pé ó fẹ́ gbẹ̀mí yín ẹ try ewé ṣépèlébà yìí pápápá ni ibà yẹn máa lọ. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni rúùtù ẹ̀ yìí ṣe rí rúùtù ẹ̀ náà tá a bá gé jáde tá a ṣànù ẹ kó sínú ìgò kan tá a bá ṣẹ́ ọtí lé lórí oníṣẹ́ tó ń ṣe torí àwọn ọmọ kéékèèké àníṣọ yẹn ń sìn ṣùgbọ́n oníṣẹ́ tó ń ṣe rúùtù yìí náà tá a bá já kúrò báyìí tá a ṣànù á wàá fi sínú ìgò á wàá dọ̀tí lé lórí
òun náà níṣẹ́ tó ń ṣe. ṣé pèlébà ló kọ ló kọ ewé yẹn bẹ́ẹ̀. ọmọ kan wọ́n rí pé ibà wọlé dé ẹja kan lọ bá àwọn eléwé ọmọ. pé àwọn fẹ́ ra sékèlébà wọ́n lè má rí tútù náà nínú eléwé ọmọ gbọ́tẹ́ ẹ bá rí tútù ó ṣiṣẹ́ fún bá dáadáa ó ṣiṣẹ́ fún bá dáadáa. a ti gbọ́ nípa ewé sépèlébà ẹ tún fún wa ní rẹ́mẹ́dì míì táwọn èèyàn máa lò. rẹ́mẹ́dì míì tí màá fún yín náà ní ti ewé yìí. Akíntọ́lá. bẹ́ẹ̀ ni ṣẹ́rí bí Akíntọ́lá ṣe wà yìí bí èèyàn bá ní sport lára tó àwọn sport tí wọ́n bá àwọ̀ jẹ́ yẹn ẹ mú bó ṣe wà yìí ẹ gbó dáadáa tẹ bá ti gbó tán ẹ má fomi sí o omi tó bá yọ lára ẹ̀ náà ní kẹ́ lò ẹ mú ọtí ẹ lè ra fẹnu já sachet ẹyọ kan ẹ tẹ̀ sí ẹ tẹ pupa díẹ̀ sí ẹ má fi ra gbogbo ara yín. Yorùbá dà abájọ a ní. bàbá ń gbá bọ́ọ̀lù ń jò ní ìgbà wà kékeré bàbá ti fẹsẹ̀ gbá kí ni wọ́n ìtẹ́jẹ̀ ń jáde. Akíntọ́lá ni ìwé Akíntọ́lá làwọn. ẹ̀jẹ̀ wò wá sí bó ṣe tó pápápá ni ó dà olóhùn tó dá wa dà ntá jẹ ntá fi ṣe wòsàn bá ṣe gbélé ayé gbogbo ẹ̀ lọ́lọ́ ń dà àwa la sọ lẹ́nu àwa la sọ lé wa nu sísọ létà sọ lẹ́nu ló ń fìyà jẹ wá wọ́n manage diabetes wọ́n wá lẹ́nìkan ń wọ́ ọmọ wọ́n lè wọ́ ọmọ ọdún 10 òkí ló dé tẹ bá wá ní kí ló kọ ẹni ẹ̀wọ̀n ní Ṣàngó kinní kan ọmọ Yorùbá yóò wá lóhun ti rìn kiri ìlú náà ti gbìyànjú ẹ̀ tí ìdébí ẹ̀ ń lọ. bí ẹ̀ bá ń fojú ṣègbérí ọmọ àwọn ewé àtegbò kan wà tó jẹ́ bí idán téèyàn lè lò fẹ́ni tí ń wọ́ ọmọ. ẹ̀yin ìgbọ́ tó máa ń sọ àgbo béèyàn bá tún bímọ gan tán àgbo ọmọ tún wà tí ó jọmọ ó dàgbà dáadáa. ẹ̀yin ní gbogbo àwọn kẹ́ni ìlọ́wọ́ lè ṣe yín. iṣẹ́ táwa ń ṣe tí yóò tá a gbé Yorùbá Remedy kalẹ̀ fún nìyẹn. ẹ pe nọ́mbà yẹn dákun. gbogbo ìṣòro téèyàn bá ní ewé àtegbò làwa fi ń tù dẹ̀ òun làwọn kan ń pè ní herbalist bọ̀ torí pọ́n ti ń dàpọ̀ mọ́ra wọn àwa tó di èsìn àwa fún lókọ̀ míì a pè ní herbal pharmacist. so irú èmi tẹ̀ ń wò yìí herbal pharmacist ni wa àwa ń run herbal pharmaceutical shop so kò sí ní tẹ́ ẹ wá délé pharmacy tiwa ìbílẹ̀ bẹ́ẹ̀ ni ó kọ Yorùbá tẹ́ ẹ ta fún un bẹ́ẹ̀ ni oníwòsàn ìbílẹ̀ pọ́nbélé làwa so kò sí gbogbo ìṣòro téèyàn ní health ni o spiritual ni o àwa mọ̀ ọ̀nà ewé àtegbò tá a fi lè kojú ẹ̀ tọ́lọ́hún sì bá wa ṣe a sọ pé a perfect o torí ẹlòmíì ò mọ̀ wò ní ìsìn pé ẹnu yín dùn àlà perfect ṣùgbọ́n téèyàn bá ń ṣe téèyàn bá gba 85/100 ó ti lọ. ẹ ń gbìyànjú ni bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run máa dé ìgbìyànjú yín ládé ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn lè máa pè yín sí. àwọn nọ́mbà tó já sílé iṣẹ́ wa ni +234 90 71 45 9342 +234 90 71 45 9342 pàápàá jùlọ orí WhatsApp yẹn dáa gan kò sí méjì ìpè ńgbà míì nẹ́tíwọ́ọ̀kì kankan ṣùgbọ́n tẹ́ ẹ bá ti tàtẹ̀jíṣẹ́ sí wa lórí WhatsApp ọwọ́ kan la máa dá yín lóhùn. ọ̀dọ̀ ta ni ọ̀bọ̀ sí. ọ̀dọ̀ mi ni èmi ò fi fóònù fọ́ọ̀mù kankan pé mo bá ń dáhùn aláwọn èèyàn lè ṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn nǹkan míì lá ní kàn máa ṣe tó ẹ bá wa sọ̀rọ̀ lórí fóònù ẹ̀jẹ̀ àsọ látẹ bá ti sọ orí fóònù yẹn náà láti fún yín ní tẹ́ ẹ lò bí ó ṣe dọ́dọ̀ yín tẹ́yìn bá ti sanwó ẹ fọkànbalẹ̀ yóò dọ́dọ̀ yín ìrọ̀rùn ní Amẹ́ríkà UK kò sí lágbàáyé tágbò wa ò tí ì dé. tó ó dà ẹ ṣe o kí ló kọ iléeṣẹ́ yẹn lẹ́kùnrin. The Yoruba Remedy Aba àti The Yoruba Remedy Pharmaceutical. kí ló kọ ọtí. Adésínà Òkìkíọlá àròlé owó. ìkànnì Yorùbá Gidi TV lẹ́tí ń láǹfààní àti wò ó. ẹ jẹ́ mú yín káàkiri orí ilẹ̀ wa kẹ́ ẹ wo. bí wọ́n ti ń ṣe àmúlò ewé àtegbò fún ìtọ́jú ọmọnìyàn. Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ jẹ́ àtẹ̀lé wọn ká wo báwo ni àyíká àti àyídà yìí ṣe rí. ẹ wá wo àyíká wa.
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. bẹ́ẹ̀ni a ṣe Ramadan lọ́ranyàn fún gbogbo múmìnì múmìnà òdodo látàrí èyí ní ilé-iṣẹ́ Top Farm Foods fi pèsè lákọ̀tun àwọn oúnjẹ wa tí kò ní àmúlùmálà kankan nínú yam flour unripe plantain flour rice flour gàrí ìjẹ̀bú tó kan dáadáa beans flour èrè gbẹrẹ fún láti fi ṣàkàrà ṣe mọ́ínmọ́ín yellow pap ògì pupa onígbẹrẹ fún tó fi dórí all purpose seasoning àmúoúnjẹ ládùn tasánsan wa gbogbo ẹ̀ ló ṣara lóore tó tọ́súnà fún sahur àti iftar àti pàápàá láti fi ṣe ẹ̀bùn fún ara wa bá a ṣe wá ń kíra wa pé Ramadan Kareem àwọn oúnjẹ láti ilé-iṣẹ́ Top Farm tí wọ́n jẹ́ 100% natural ní kẹ́ ẹ jẹ́ ká fi gbàwẹ̀ gbalada ilé-iṣẹ́ Top Farm Foods kalẹ̀ sí first floor Clemco Plaza 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos call 0706 216 6771 or 0802 721 0222 website www.tff.com.ng Top Farm Foods think food think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.